ṣe rántí màmá tí wọ́n sọ pé àwọn Fúlàní pa sórí àpáta níjọba àbílẹ̀ Ìdó nílùú Ìbàdàn lóṣù tó kọjá, ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan gangan nìròyìn ọ̀hún gbòde kan o wípé àwọn Fúlàní wọ́n bá màmá kan sùn, lẹ́yìn ìgbà tí wọ́n bá màmá yẹn sùn tán wọ́n sì dùnbù màmá yẹn tí wọ́n gé orí màmá yẹn sọ́ọ́lẹ̀. Lóṣù tó kọjá lọ́hùn, ààrẹ òpìtàn Lájí Abbas jáde, àwọn gangan ni wọ́n lọ capture event yẹn lóṣù tó kọjá lọ́hùn. Ẹ wò ó, ọ̀rọ̀ ti bá bòmí ìyọ o. Ẹ̀yin èèyàn mi, ẹ dápọ̀dápọ̀ ẹ súnmọ́ bí, ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Mo ti gbóhùn tẹ mọ́ jẹdé o. Bẹ́ẹ̀ ni ṣe ọ̀rọ̀ yìí ti fẹ́ máa lọ́wọ́ kan àbòsí nú o. Kódà wọ́n ní ọ̀rọ̀ yìí ló ṣokùnfà bí wọ́n ṣe yọ DPO tí ń bẹ nídòó, tí wọ́n yọ DPO yẹn kúrò tí wọ́n sì fi DPO míì síbẹ̀. Ó ní àmọ́ ṣá o, kó tó di pé DPO yẹn kó ń bẹ̀, pé DPO yẹn ti ń bá àwọn fijilantẹ́, àwọn local fijilantẹ́, ó ti bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ wípé òun ò rán wọn lẹ́wọ̀n. Wọ́n ló ń sọ fún wọn ní categorically pé òun máa rán wọn lẹ́wọ̀n. Ṣé wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí? Láti ìlú Àbújá, àwọn kan wá láti bẹ̀ pẹ̀lú Fúlàní kan, wọ́n ń porúkọ Fúlàní yẹn ní Babangida. Wọ́n ní Fúlàní yẹn ló bẹ̀rẹ̀ sí ń rìn káàkiri tó ń mẹ́ni tó ń mú wá láti ìlú Àbújá káàkiri gbogbo inú Ìdó. Wọ́n ní gbogbo àwọn local vigilante tó wà ń bẹ̀, wọ́n ti arrest gbogbo wọn o. Wọ́n kọ́kọ́ gbé wọn lọ sí Yàgànkú nílùú Ìbàdàn, wọ́n ní wọ́n ti kó gbogbo wọn lọ sí Àbújá báyìí. Ìyàwó gbogbo wọn lẹ̀ ń wò ń sàlẹ̀ yìí tí wọ́n ń fi gbé ta, tí wọ́n ń pariwo wípé wọ́n ti tọwọ́ kan àbòsí bọnú ọ̀rọ̀ yìí o, wọ́n sì ti fẹ́ máa fìyà ìmọ̀dí jẹ àwọn ọkọ àwọn. Ẹ̀yin èèyàn, eléyìí ní agbára o. Ẹ máa bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri. Wọ́n ní DPO tó wà ń bẹ̀ tẹ́lẹ̀, pé ìgbà tí wọ́n gbọ́rọ̀ yẹn lọ sọ́dọ̀ ẹ̀, táwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ọlọ́pàá tí wọ́n dá sọ̀rọ̀ yìí, wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ọmọ màmá tó kú wípé kán lọ wá picture wá níbi tí Fúlàní ti ń bá ìyá wọn sùn àti ibi tí Fúlàní tó ti bẹ̀rẹ̀ sí ní dúbù ìyá wọn, tó túmọ̀ sí pé wọ́n ń try láti exonerate àwọn Fúlàní, fáwọn Fúlàní kọ́ ló ṣe. Tá ò bá gbàgbé, mo post fídíò kan níjẹ̀ta o, níbi tó gbẹ nìkan tó ti ké gbàjarè, tó bẹ̀rẹ̀ sí ń pariwo fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n rí Fúlàní kan tó ṣá ọ̀gbẹ́ni kan yánnayànna, wípé wọ́n sì mú Fúlàní yẹn, wọ́n lọ hand over lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Wọ́n ní wọ́n bá àbọ̀n lọ́wọ́ ẹ̀, AK-47 rifles. Wọ́n ní wọ́n báwé kan lọ́wọ́ ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ orúkọ àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ máa jí gbé ní ń bẹ nínú ìwé tí ń bẹ lọ́wọ́ Fúlàní yẹn. Wọ́n ní wọ́n sì yọ̀ǹda, wọ́n gbé Fúlàní yìí, wọ́n lọ gbé fáwọn ọlọ́pàá ní Jóbèlè police station, Àfijó local government. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n gbé Fúlàní ilé àwọn ọlọ́pàá lọ́wọ́, wọ́n ní ká tó ṣẹ́jú pé SAN nìkan, agbẹjọ́rò àgbà SAN, kó wá sí police station yẹn kó sì wá free Fúlàní yẹn. Pégbà táwọn community ò fi padà dé àgọ́ ọlọ́pàá yẹn, wọ́n ní gbogbo àwọn Fúlàní yẹn ti lọ. Mo post fídíò yẹn sórí Facebook. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn Facebook wọ́n sì remove fídíò yẹn. Fídíò yẹn sì wà lórí YouTube channel mi. Màá fi link ẹ̀ sísàlẹ̀ fọ́nrán yìí. Link ẹ̀ ń bẹ ní comment section fẹ́yìn tẹ́ bá fẹ́ wo fọ́nrán yẹn. Eléyìí gbẹnu tán o, ó lékè nkà, bẹ́ẹ̀ náà ló paka sọ. Bàbá wa Lájí Abbas nínú fọ́nrán tí mo mú wá yìí, màá yí sókè ní ìsìlẹ̀ farabalẹ̀ gbọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe. Àwọn ìyàwó àwọn local vigilante yẹn náà, gbogbo wọn pátápátá ni wọ́n sọ̀rọ̀ nínú fọ́nrán eléyìí tí mo mú wá yìí o. Wọ́n nígbà tó lọ report ọ̀rọ̀ yẹn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ọlọ́pàá, wọ́n ní pé area commander tí ń bẹ ní Èrúwà pọ̀ gangan ló wá sí agbègbè yẹn. Wọ́n sì fọ̀rọ̀ yìí ó fi tó àwọn àjọ DSS létí, àwọn àjọ Operation Boss, àwọn vigilante, àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn Àgbẹ̀kọ̀yà. Wọ́n fi ọ̀rọ̀ yóò fi tó gbọ́n létí. Lẹ́yìn ìgbà yẹn ni wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n fi yọ DPO tó wà ń bẹ̀ tẹ́lẹ̀, tó ń yọ kó, tí wọ́n sì fi another DPO rọ́pò sí Ìdó local government nílùú Ìbàdàn. Ẹ̀yin èèyàn, gbogbo àwọn vigilante yìí, wọ́n ní wọ́n ti wá kó gbọ́n lọ sílùú Àbújá o. Àwọn ìyàwó wọn ti fi gbé ta o. Ẹ̀yin èèyàn, kí ló ń ṣẹlẹ̀ náà lórílẹ̀-èdè Nàìjíríà yìí?
abẹ́rẹ́ pọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa lọ́wọ́ kan àbòsí nú eléyìí gbẹnu tán o ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé kẹ́ farabalẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu àwọn ìyàwó àwọn tí wọ́n kó lọ sí ìlú Àbújá àti bàbá wa Lájí Abbas Òpìtàn ẹ wò eléyìí gbẹnu tán ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ó yá ẹ bá ń yí kíní sókè mò ń bọ̀ ẹ má yí kò ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ọmọ Nàìjíríà ẹ gbà wá o ẹ ṣàánú wa o ìdóná wa o gbogbo àwọn tó ń dáàbò bò wá ní Ìdó wọ́n ti wá kó wọn ti kó wọn lọ sí Àbújá o ọba ẹ gbà wá o bàbá Ládọjà ẹ ṣàánú ẹ gbà wá ń dò o àwọn tó ń dáàbò bò wá náà ti kó wọn ti mọ́kọ mi lọ o wọn ò lẹ́yìn kan ẹ gbà wá ẹ ṣàánú wa o mo kí gbogbo aráalé mo kí gbogbo aráalé o tẹ́ bá wo bí àwọn ìyá wa tẹ́ ń wò bí wọ́n ṣe ń pariwo yóò máa yà yín lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ tí a bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìdó ní oṣù tó lọ níjọ́ tá a mú àwẹ̀ tó ṣe wípé a gbọ́ pé àwọn Fúlàní wọ́n pa ìyá kan ní Ìdó ní ìjọba ìbílẹ̀ Ìdó nílùú Ìdó nílẹ̀ Ìbàdàn sí orí àpáta ní Ìdó tí wọ́n sì bá sùn tí wọ́n dù ìyá yìí lọ́rùn nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ a rí pé alẹ́ náà la fi lọ sílé ìyá yìí níjọ́ náà tí àwọn ọmọ ìyá yìí sọ tójú wọn rí ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kejì ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé ìgbésẹ̀ area commander wá láti Èrúwà area commander tó wá láti Èrúwà wọ́n pe àwọn DSS wọ́n pe àwọn operation boss wọ́n pe civil defence wọ́n sì pe àwọn vigilante tí wọ́n kọ́ àwọn ọkọ̀ wọn yìí wọ́n sì pe àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn jọ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ wọ́n pe àwọn àgbẹ̀kọ̀yà náà ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi tó wa létí pé a rí pé lórí ìṣẹ̀lẹ̀ wọ́n pààrọ̀ DPO Ìdó wọ́n pààrọ̀ DPO Ìdó ìta wa gbọ́ ni pé lánàá DPO tí wọ́n ti gbé lọ àti Fúlàní kan Babangida àti àwọn ọlọ́pàá wọn jọ wá wọn látàbújá wọn ti wá wọ́n wá kó àwọn hunter vigilante. Babangida ló mú wọn káàkiri ilé wa lánàá ó mú wọn ní ṣẹlẹ̀ méjèèjì wọn rèé òun ló mú wọn lé wa lánàá ó lórí ọ̀rọ̀ ó gbọ́ ọmọ Nàìjíríà ẹgbẹ́ gbà wá ìṣàánú wa ọmọ Àbújá o. ìta wa gbọ́ ni pé wọ́n ti kó wọn lọ sí gbà wọ́n kó wọn dé Ìyàgàn kó wọn látàbújá ni wọ́n ti wá wọ́n sì ti kó wọn lọ sí Àbújá báyìí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìpè DPO ń sọ pé òun ọ̀ràn wọn lẹ́wọ̀n. wọ́n sọ bẹ́ẹ̀ olówó ọ̀ràn kọ̀ mí lẹ́wọ̀n ó ti sọ lábí olówó ọ̀ràn Wàsíù Òdùtọ́lá lẹ́wọ̀n. ìta àgbọ́ nìyẹn a rí wípé DPO tí wọ́n ti gbé kúrò nídò kìí ṣe DPO Ìdó kìí ṣe ọlọ́pàá Ìdó DPO Ìdó tí wọ́n ti gbé kúrò ìlú wọ́n tún gbọ́ pé ó lídìí wọn wá arọ iléeṣẹ́ ọlọ́pàá arọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ arọ ìjọba àpapọ̀ àpè kábíyèsí wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àpè bàbá wa ọmọ Olúgbọ́n Sáàkín àpè bàbá wa ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ Ọ̀kẹ́rẹ́ Sákí àpè bàbá wa Sẹ́yìn àpè gbogbo olórí adé ńlẹ̀ Yorùbá ṣé bá ṣe mọ ìjẹ̀yà yìí lọ ní. ẹ jẹ́ ká tiẹ̀ fẹ́ kí wọ́n ṣèwádìí ṣé lóòótọ́ àkọ́kọ́ ni pé DPO tí wọ́n ti gbé lọ yìí ń lọ lídìí àwọn èèyàn wá lálẹ́ àná àti Fúlàní Babangida tẹ́ lọ́ máwọn èèyàn wálé àwọn Fúlàní ni wọ́n gbé ńgbà yẹn tí wọ́n gbé wọn lẹ̀ o ṣe é rántí pé àwọn ọmọ tí wọ́n pa ìyá wọn ìwọ́n láwọn ọlọ́pàá ń sọ fáwọn yìí pé káwọn lọ mú fọ́tò àti fídíò bí tí Fúlàní ti ń pa ìyá àwọn tó ti ń dùyà àwọn wá ẹgbọ́rọ̀ ń sọ ṣe é gbọ́ létí. wọ́n rí gbogbo bí táwọn ti jẹ oko àti gbẹ́ màálù gbogbo àwọn ọlọ́pàá wá kámẹ́rà rẹ̀ kò sí ìkankan tá a gbọ́ lẹ́yìn rẹ̀ wọ́n ti sin òkú ìyá ẹ̀ ìpadàbọ̀ rẹ̀ ẹni tí wọ́n wá ṣe yìí o a pé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dìísù ọmọ Yorùbá nìyẹn o torí wípé àwa wà lára àwọn tó ń pariwo àlàáfíà nílẹ̀ Yorùbá kí wàhálà ọmọ ṣẹlẹ̀ wọ́n ti kó àwọn ọkọ̀ àwọn ìyá wa ìlọ Àbújá ṣe é rántí pé bó ṣe ṣẹlẹ̀ nígbà tí Ìgàngàn tí wọ́n lọ mú Ìskílù Wàkílù àwọn OPC mẹ́ta lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams gbà náà oṣù mẹ́ta iná làwọn náà mọ̀ lò ní àtìmọ́lé lórí torí pé kí ni wọ́n ń dáàbò bo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ bá wa dìde sí o ǹjẹ́ wọ́n ti ẹ̀ jẹ́ ká ẹ fojú rí ọkọ yín látàn tẹ́ gbé wọn lọ ẹ̀ gbìyànjú láti bọ̀.
lànà àráwọn kan wa o ọmọ mẹ́fà la bí fún wọn o kò sẹ́ni tí ó ṣe bàbá ọmọ fún wa o ẹjọ́ nítorí ọ̀dà ẹ̀yin Yorùbá ẹ dìde o kábíyèsí onídò ibo lẹ wọ̀n lù ẹ dìde o ibo lẹ lọ ẹ dìde o ìyá yóò gbọdọ̀ jẹ́ wọ́n gbẹ́dọ̀ o. tá a bá ń gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ yìí ìjọ tí mo ṣe ètò kan lórí ọ̀rọ̀ yìí gbogbo threatin lọ́tún lọ́sì là ń gbọ́ wípé gbogbo program bá ṣe gbé ńgbà náà ara tá a fi ń pariwo rèé o a lè torí ìdúpokò ká mọ́ sọ̀rọ̀ kábíyèsí onídò ọ̀dọ̀wọ́ yín o alága ìjọba ìbílẹ̀ ọ̀dọ̀wọ́ yín o gbogbo òjòyè èdò ọ̀dọ̀wọ́ yín o bàbá wa kábíyèsí olúbàdàn ọ̀dọ̀wọ́ yín o gbogbo lóòkọ àti lẹ́ẹ̀kan ọ̀dọ̀wọ́ yín o ẹ ṣé gan ni. ẹ tún káàbọ̀ padà yẹn ìyẹn wa bò lẹ́sẹ̀ rẹ̀ sí abẹ́rẹ́ ìpínlẹ̀ tó ń skin gbà kan jìkún àfikún náà ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tá a dé dúró báyìí Ọlọ́run nìkan ní òwà ràn wá lọ́wọ́ torí ó dàbẹ̀ yẹn páwọn olórí wa wọn kàn tiẹ̀ fẹ́ bìkítà ara nípakúpa tó kàn ṣáà ń pa àwọn èèyàn lọ́tún tí wọ́n ń pa wọn lọ́sì tí wọ́n sì ń fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ń ṣòfò dànù kọ́lọ̀ ọba Èdùmàrè kó tètè dá sí ọ̀rọ̀ wa ẹ bá ń ṣe àmì àdúrà kẹsì bá ń gbé tó àdúrà mi ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like bẹ́ẹ̀ sì ni kẹ́ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó ṣíaṣíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹsì máa bá mi bú káàkiri tààràtààrà kó bá lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nílùú jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bí wọ́n tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.